ti sọ tinú mi bá ti sọ tinú mi tán wọn á lọ sùn. àwọn indọ́sítírì mi lèmi fẹ́ ta sí o. ẹ jọ àwọn indọ́sítírì mi ṣé wọ́n sùn tẹ́lẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ jí ni. torí ìgbà tí ìkànnù yín tó mú ọmọ 14 years tó rape ẹ̀ tó molest ẹ̀ tó abuse ẹ̀ ohun gbogbo yín sá lọ àárín yín o. èyí tó kàn yín sì lẹ́ ń dá sí. ẹni Tọ́pẹ́ Àlàbí bó sọ pé òmìnir dúró mi ò dáa ṣé ó sọ fún yín pé aláṣeyọrí lòun bá wí tàbí aláṣeyọrí ló kọrin ló ní orin originally kó tẹ̀ wá jẹ́ pé òun ló bá wọ ẹ̀jẹ̀ ló kàn yín tó gbogbo yín sì tó kàn yín gangan ẹ̀ dá sí ẹ móhùn yín lọ ẹ móhùn yín lọ ẹ sọ̀rọ̀ o ẹ béèrè o ó wá délẹ̀ tó ń sìn gbogbo yín ẹ ń ṣe ẹ ń post fídíò ẹ post fídíò ẹ ń dá sí tó kàn yín tó kàn industry yín ẹ dá sí mélòó ni ló post princess àbí tó lọ wo princess tó lọ wo ọmọ tó bọ́mọ yẹn sọ̀rọ̀ ó wá di tó kàn yín sìn gbogbo yín jáde èyí tó kàn yín ní industry ẹ dá sí ẹ wá ń post orin kiri ẹ̀yin tí industry mi mò ń bá sọ̀rọ̀ ohun tó kàn yín ìgbà tí ara ilé yín ṣe ẹ rí kankan sọ sí gbogbo yẹn sọ maybe not ó fẹ́ kò fẹ́ ó fa kò fa 24 ní 72 ni nígbà tí ọ̀rọ̀ wa délẹ̀ ń sìn tó kàn yín tó pè yín sí tó kàn yín rárá gbogbo yín wá dé ẹ̀ ń kọ́ mo mi dúró mi ẹ̀ jẹ́ wọn mélòó ni yín ló ti pe ọmọ náà gan sí pàtí rí ló ti sanwó fún pé kó wá kọrin fún mélòó ni yín ló ti post ẹ̀ rí àbá àti Tọ́pẹ́ Àlàbí sọ fún yín pé ẹni tóun bá wí gangan ṣé òun gangan ló lórin ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó lóun ò láìkí orin náà ọ̀rọ̀ tó sọ lè má dà o èmi ò sọpọ́ọ̀tì wọn kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn kọ́ ni pírọ́blẹ́mù mi torí mo ti wo gbogbo ẹ̀ ó lè má dà bọ́n ṣé ó sọ fún yín pé ẹni tóun bá sọ̀rọ̀ nìyẹn tí gbogbo yín ti post ẹ ti sọ pé we stand with you we stand with you ọmọ 14 years tó rape ṣe stand pẹ̀lú ẹ̀ ṣe stand pẹ̀lú ọmọ 14 tó rape torí pé ó jára yín ló ṣe tó bá jẹ́ pé mo sọ kínní nígbà yẹn pé tó bá jẹ́ pé aráàta ló ṣe nǹkan tí bàbá Ìjẹ̀ṣà yín yẹn ṣe gbogbo yín lẹ máa ti gbé plákà lẹ máa ti ṣe bí pé èèyàn nìyẹn alẹ́ ẹ̀ ń ṣèyàn ní indọ́sítírì wa ẹ̀ ń ṣèyàn òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ní ká má sọ òun máa sọ mí ní kẹ láìkì mi rìn pé mi ránṣẹ́ mi ràn anybody níṣẹ́ òótọ́ ọ̀rọ̀ máa sọ gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ nígbà tí bàbá Ìjẹ̀ṣà yín gbogbo yín ni mò ń bá wí o gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ pátá lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yín ni mò ń bá wí o torí nísìnyí ẹ dé sí ẹ ń post ẹ ń sọ pé ohun tó kàn yín lẹ́yìn máa dá sí ẹni lóhun gbà tóhun gbórin wò láìkí orin bóyá ohun tó sọ ó lè má dà yín mi ò sọpọ́ọ̀tì ohun tó sọ náà wọ owó ló kọ ṣé ó dárúkọ fún yín pé ẹni tóhun bá sọ nìyẹn ṣé ọmọ yín ló máa kọ́kọ́ kọrin yẹn ni ẹ wá dé tà á sí. so gbogbo yín wà mo rò pé òun yín lọ ni so ẹ lóhun ẹ na dey breathe na dey talk ẹ ní voice ẹ lóhun so ẹ lè sọ̀rọ̀ so ẹ lè ṣe báyìí orí láti ìrọ̀lẹ́ yìí tí mo ti tọ fóònù mi mo kàn ń lóríṣiríṣi fídíò ọmọlọ́mọ òṣèmí mo kú láìkí ọmọ náà òun ló wá kọrin fún wékìpì ìyá mi òun ló kọrin lọ́jọ́ wékìpì òun ló kọrin lọ́jọ́ bẹ́ẹ̀rẹ̀ aláṣeyọrí I love her so much but àǹtí Tọ́pẹ́ yìí náà ṣe béèyàn yín náà ni àbí ó ṣẹlẹ̀ tán sí gbogbo yín cloud chase ẹ̀ ń ṣe kínní ẹ̀ ń gbé fídíò ẹ̀ kan oh we stand with you ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ ṣọ́ra yín gidi gan gbogbo yín dé fẹ́ jẹ́ ìyẹn post fídíò ni ẹ ṣe we stand with you we love you ibo lóhun yín wà tẹ́lẹ̀ ẹ ṣe start pẹ̀lú ọmọ 14 years mátà tó serious gan tó ní kí n nú ẹ stand pẹ̀lú ẹ o ẹ ń palaburate
ẹ ń jókòó ẹ ń palaburéètì ẹ ń ṣe oríṣiríṣi ẹ wá dé sí ẹ ń pósì rí dúró rí ẹ tẹ wí stand with ibo lẹ wà látọjọ́ yìí tẹ stand pẹ̀lú ẹ ṣẹṣẹṣẹ mọ ni àbí púpọ̀ nu yín ò ṣe birthday ẹ ṣe nǹkan kan ní ẹ ṣe event kankan tó yẹ kẹ́ pè sí we stand with you we stand with you ẹ ń post ẹ máa cloud chase kiri àwọn oní cloud chase sọnù we stand with you. ẹ jẹ́ lọ sùn mo ti sọ ohun tí mo fẹ́ sọ ó dàrú dá sí nǹkan tó kàn yín n tó kàn yín nínú industry yín ẹ lọ dá sí ẹ lọ sí gospel industry ẹ lọ dá sí tó kàn yín tó kàn yín industry yín ẹ dá sí ẹ máa ṣe we stand with you we stand with you ìdúró gbogbo yín wá kàn mí ìdúró yín ẹ ṣe mo rẹ kẹyìn mo ti sọ fún yín gbogbo ọdẹ bá ti dá sí tó bá ti kàn yín báyìí ni máa jáde wá sọ̀rọ̀ nípa ẹ̀ torí tó kàn yín tẹ̀ dá sí yìí ìtò bá ti ìtò kàn yín ẹ̀dá sí tó kàn yín tẹ́ bá ti dá sí èmi Ìyábọ̀ èmi ń máa jáde ń máa fún yín lọ́rọ̀ alábòsí ní nínú indọ́sítírì Yorùbá ń máa fún yín lọ́rọ̀ àbí àti Tọ́pẹ́ Àlàbí tí gbogbo yín máa kí lónú wọn tó kàn gbà tó popular tó gbé tẹ nísìn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ti sáré tẹ ìyí dúró we stand with you ṣé ẹ mọ̀ ọ́ rí ṣé ẹ mọ̀ ọ́ rí we stand with you yín tẹ́ ẹ mọ̀ mélòó lẹ ṣe sí we stand with you ẹ̀yin náà wà nǹkan ó ràn yín ṣé ó dáa ó sọ fún mi pé ẹni tóun bá wí nìyẹn ṣé òun ló lórin ṣé òun ló lórin ṣó sọ fún mi pé ẹni tóun bá wí nìyẹn ṣé mọ̀ bí òun ló ń bá wí ṣé ẹ pè é ṣé ẹ béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ẹ pè é pé àǹtí Tọ́pẹ́ o ẹjọ́ ọ̀rọ̀ tẹ́sán yẹn ṣé ẹni tó kọrin yẹn gangan lẹ̀ ń bá wí ni àbí ọmọ aláṣeyọrí là ń bá wí ni àbí èèyàn kan báyìí lẹ̀ ń bá ṣé ẹ béèrè question yẹn ṣé ẹ bí kẹ tó máa bọ́ sórí ibẹ̀ kẹ tó máa ṣe we stand with you we stand with you we stand with you ìsọnù ìtò kàn yín ọmọ 14 years yẹn ó sì wà ń bẹ̀ ẹ ò sí kan nu yín tó sọ pé má pẹ̀lẹ́ ọmọ wa o má bínú tó ṣẹlẹ̀ o kí ní kan ẹjọ́ kan sẹ̀ ó ti fẹ́ rí ni ó fẹ́ rí ni òun náà kò tọ́jú ọmọ yẹn ni kò ní gílẹ̀sì mélòó nu yín ló ń jókòó tọ ọmọ gbogbo alájọ ṣiṣẹ́ tíátà yìí mélòó nu yín ló ń jókòó tọ ọmọ tí ò ní gba location kò sí ẹjókòó tọ ọmọ gbogbo yín pátápátá àfikẹ́ máa ṣe dáadáa kí máa jà kiri. ẹ láṣeyọrí àbí kí ni my darling á dá àwọn industry wa lóhùn o báwọn. other people bá sọ fún ẹ pé we stand with you gbọ́ tí wọn o bọ̀sọ̀ industry wa má dá wọn lóhùn o wọn stand pẹ̀lú ẹ o nígbà tó bá ṣe é lọ́la wọ́n á mute bí ṣọ pé kọ́ mute wọ́n á mute bí wọ́n pò wọ́n mute yẹn ó máa serious gan switching yẹn ó máa mad gan wọ́n stand pẹ̀lú ẹ o sọ pé èmi ò ní problem pẹ̀lú ẹgbà tí ìyá mi kú ìwọ ló kọrin fún wakekeeping ìwọ ló tún kọrin fún burial so I don't have a problem with you I love you so much àti Tọ́pẹ́ Àlàbí mo love yín gan mi mo ń tẹ́rí tẹ́fi sọ but whatever it is Ọlọ́run àbáyé parí ẹ̀ bọ́sẹ̀ ní gbogbo àwọn tó ń stand with you and not stand má dá wọn léwu o wọ́n cloud chase ni o má dá wọn léwu o stand pẹ̀lú ẹ̀ o mi ì ní kò yẹ ṣe this lover sweetheart mi òótọ́ ni gbogbo wọn dé ọmọ 14 years tí bàbá Ìjẹ̀ṣà tó molest wọn mi rí gbogbo wọn princess ò ń ṣara yín comedian ni so kò ń ṣara yín bọ bàbá Ìjẹ̀ṣà tó ṣí ara yín ni ẹ bó gbogbo ẹ má sọ̀rọ̀ wọn kàn mọ́ kò ṣe bẹ́ẹ̀ ẹ wá ń gbéra dìde ẹ ń formulate story ẹ ó fẹ́ princess rí ni so torí kó fẹ́ princess rí ni kó bá ọmọ tó wà lọ́dọ̀ princess sùn lórí yín àlórí yín ti gbálẹ̀ tàbá bèrè àwọn ò fẹ́ dá sí o Ìyábọ̀ àwọn ò fẹ́ dá sí o ẹ fẹ́ nígbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ dá sí kí lẹ wá dá sí lè fún ṣe eléyìí ṣó kàn yín kò kàn yín náà ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ò kàn yín o ẹ má stand pẹ̀lú ọmọ náà ẹ mọ̀ rí kò kàn yín torí gbogbo yín ti ṣe birthday ẹ ti ṣe party ẹ pọ̀ ọmọ yẹn kó wá kọrin fún yín kò yẹ yẹn má stand ẹ fọmọ lọmọ lẹ̀ kò kàn yín kò ń ṣe industry yẹn ẹ ṣe gospel musician tẹ́ ń play tẹ́ ń tẹ́ we stand ẹ má stand ẹ fi ọmọ lọmọ lẹ ìtò ran yín ẹ stand ẹ mute sí wàhálà ìwọ Ọlọ́run mo dé kí ló ṣẹlẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ kí ló mo dé yìí sọ gbọ́dọ̀ ń post rẹ̀ ẹ wá kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n ti yín àwọn cloud chaser ìsọnù ìjọba mi pílò orin yẹn jẹ́ tó dórin ọmọ ọlọ́mọ jàre ó kọ́ lọ́jọ́ bẹ́rí àyà mi mo gbọ́ ẹ máa ṣe we stand with you we stand with you
so nísìnyí ẹ̀ mọ Tọ́pẹ́ Àlàbí mọ́ ẹ̀yin èèyàn. We stand with you. Tí yín ṣe ẹ̀ stand àárín yín ẹ dákẹ́ lọ ẹ mute lọ wọ́n pọ̀ sí yín lọ ni wọ́n jí yín báyìí ẹ rí ẹ jí wọ́n pè yín báyìí ẹ pè àmì ìdásí omi ìdásí àyábọ̀ mi ìdásí àmì ìfẹ́ wàhálà ó ṣẹlẹ̀ tó ń sìn ẹ wá star ẹni àjìtẹ̀ gbé wá fún ti ọmọ yìí ẹ bá ti gbé fún ti ọmọ 14 years old yẹn ìyẹn la máa mọ̀ pé ẹ stand kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ bá ti gbé wá n tó bá ti favour yín lẹ máa ń stand pẹ̀lú ìmẹ́ tó ran yín ṣẹ́. We stand with you, we stand with you. ẹ̀yin ẹ mọ́ra yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dá sọ̀rọ̀ tó wà lẹ̀ tẹ́lẹ̀ yìí tó dẹ̀ sì wà lẹ̀ tó ti kúrò lẹ̀ yìí tẹ wá ń jáde síta tẹ́ ẹ̀ sọ we stand with you ẹ lè stand o torún máa tún yín láṣìírí lẹ̀ ẹ stand kankan ẹ má máa tanra yín ẹ má ẹ stand tó ẹ̀ mọ̀ yín sọ Yorùbá torí ẹ mọ́ra yín ẹ̀yin Yorùbá industry ẹ̀yin mò ń bá wí gbogbo yín tẹ́ ẹ̀ stand ẹ̀ ṣé mọ́mọ́ yìí rí tẹ́ ẹ̀ stand pẹ̀lú ẹ̀ ṣé mọ́ rí tó bá pẹ́ kanu yín ló ṣàṣemáṣe fún ẹ̀ ní stand pẹ̀lú ẹ máa mute ni tó bá pẹ́ kanu yín ara yín ló ṣe ọmọ yìí bẹ́ẹ̀ ṣe wáyé ẹ máa mute ni o ẹ ní sọ̀rọ̀ o ẹ máa sọ̀rọ̀ lábẹ́ ẹ lẹ́ni bóyá wọ́n ti fẹ́ra wọn rí bóyá kó tó gba Jésù gbọ́ bóyá kinní kan ṣẹlẹ̀ mo gbọ́ pé kinní kan má sọ̀rọ̀ o bọ̀kẹ̀ kan yín sìn ẹ jáde síta we stand by you stand the call standard ni ó ti má jẹ́ kí kóyàn mi má lọ jáde síta stand by you ohun tó kàn wọ́n standard ni standard living ni standard living we stand by orí mi gbóná látẹ̀kọ́ ṣá mo ṣàjẹ̀ kan wo táwọn èèyàn dẹ̀ ń pọ̀ kí ló ń ṣẹlẹ̀ ewo ń tí wọ́n tó ń stand by ọmọ tó àpèrí sí ibẹ̀ èmi ṣàpèrí sí ìvẹ́ǹtì méjèèjì mú pè síbẹ̀ àbí kí làwọn ṣe rí ọmọlọmọ tó ọmọ rí tó ṣe kínní kan gbogbo wọn cloud chase we stand by wọ́n bá dọ̀là sí tí kan nu wọn bá ṣe ọmọ yẹn ara wọn nínú industry yẹn tó bá ṣe ọmọ yẹn bọ́ bá gbé síta báyìí wọ́n máa mute lọ́nà wọ́n máa ọmọ bá ṣe máa mute tv yẹn tó yẹ kó ní gbé ẹni tí wọ́n kàn máa mute lọ ní wàá dákẹ́ báyìí ẹ máa ó yá má sùn jí mo ní má sùn jí wọn ò ní dún píp ọ̀rọ̀ tó bá ti kọ́ wọn wá gbé san wọ́n wá di activist sọnù wọ́n láwọn àwọn stand wọ́n wá máa post wọ́n di mímọ́ tó kàn yín bẹ́ẹ̀ èyí ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ pé máa stand. mo ráyè tí yín o nínú industry yẹn mo ráyè tí yín gan ni gbogbo yín báyìí mo ráyè yín dáadáa ẹ mọ́ra yín lè ráyè tí yín ẹ máa dẹ nǹkan tó ti mú yín mute nígbà tí ara yín ṣẹ̀ yẹn ó yẹ kẹ́ máa mute títí láíláí lọ ni o kò yẹ yín bẹ́ẹ̀ yẹn bàtà ara yín ṣẹ̀ tẹ́ ti mute yẹn ó yẹ kẹ́ máa mute títí láíláí lọ ni kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ tí pọ̀ tó ẹ lè tún lọ gbé ẹ̀mọ̀ pẹ́ láwọn oríṣiríṣi àwọn wèrè tẹ́ kó sí Facebook àti YouTube tó ń kó oríṣiríṣi ẹ fi ń fèmí lókìkí sí ni kò kàn mí kò disturb oúnjẹ mi kò yẹ yín bẹ́ẹ̀ yẹn bọ́ ó tọ̀rọ̀ ní ká má sọ òun ara yín ṣẹ̀ ẹ̀yin Ìyábọ̀ àṣemáṣe ni kí ló dé ṣe wá rò bóyá àṣemáṣe ló ṣẹlẹ̀ sí àǹtí yìí sí àǹtí Tọ́pẹ́ Àlàbí yẹn ẹ ṣe rò pé àṣemáṣe tẹ rò pé ó ṣẹlẹ̀ sára tiyín tó ṣe bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ ṣe rò pé àṣemáṣe ló ṣẹlẹ̀ ń sìn báyìí kẹ́ dákẹ́ ẹ ṣe ń sáré support we stand by you torí pé fẹ́ kọ́ máa hélì yín pé correct ẹ má bínú tí n bá ti sọ English àwọn Yorùbá ni mò ń bá wí so àwọn tó ń gbọ́n mi wọ́n mọ̀ nítorí mò ń sọ ẹ má bínú kò yín àwọn tèmi mò ń bá sọ̀rọ̀ we stand by you ìsọnù ó máa dé wíìkì ọlọ́run inú dẹ̀ bí mi látẹ̀kan mo dẹ̀ rí tó gbọ́dẹ̀ post tọ́lẹ̀ gbogbo yín ẹ ti jí ni mo rò pé ẹ ti sùn lọ ni títí ẹ jí tó ẹ lè jà tó yìí stand by you. ẹ wo ẹ jẹ́ fi yín lé ó dàárọ̀ o ire o ṣé ti screen munch àbí screen record àbí screen grab kẹ́ lè post ẹ̀ torí mi ò ráyè tiwọn mo ti sọ àwọn tẹ bá mi screen munch kẹ́ jẹ́ kọ́ rí
bí àkìdẹ fi sórí péjì mi jẹ́ fi sórí péjì mi ó dàárọ̀. ṣùgbọ́n mo láti sọ tinú mi bá ti sọ tinú mi tán wọn á lọ sùn. àwọn indọ́sítírì mi lèmi fẹ́ ta sí o. ẹ jọ àwọn indọ́sítírì mi ṣé wọ́n sùn tẹ́lẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ jí ni torí ìgbà tí ìkànnù yín tó mú ọmọ 14 years tó rape ẹ̀ tó molest ẹ̀ tó abuse ẹ̀ ohun gbogbo yín sá lọ àárín yín o èyí tó kàn yín sì lẹ́ ń dá sí. ẹni Tọ́pẹ́ Àlàbí bó sọ pé òmìnir dúró mi ò dáa ṣé ó sọ fún yín pé aláṣeyọrí lòun bá wí àbí aláṣeyọrí ló kọrin ló ní orin originally kó tẹ̀ wá jẹ́ pé òun ló bá wọ ẹ̀jẹ̀ ló kàn yín tó gbogbo yín sì tó kàn yín gangan ẹ̀ dá sí ẹ móhùn yín lọ ẹ móhùn yín lọ ẹ sọ̀rọ̀ o ẹ béèrè o ó wá délẹ̀ tó ń sìn gbogbo yín ẹ ń ṣe ẹ ń post fídíò ẹ post fídíò ẹ ń dá sí tó kàn yín tó kàn industry yín ẹ dá sí mélòó ni ló post princess àbí tó lọ wo princess tó lọ wo ọmọ tó bọ́mọ yẹn sọ̀rọ̀ ó wá di tó kàn yín sìn gbogbo yín jáde èyí tó kàn yín ní industry ẹ dá sí ẹ wá ń post orin kiri ẹ̀yin tí industry mi mò ń bá sọ̀rọ̀ o ń tó kàn yín láti ara ilé yín ṣe ẹ rí kankan sọ sí ogun yẹn sọ maybe not ó fẹ́ kò fẹ́ ó fa kò fa 24 ní 72 ni nígbà tí ọ̀rọ̀ wa délẹ̀ ń sìn tó kàn yín tó pè yín sí tó kàn yín rárá gbogbo yín wá dé ẹ̀ ń kọ́ mo mi dúró mi ẹ̀ jẹun wọn mélòó ni yín ló ti pe ọmọ náà gan sí patí rí ló ti sanwó fún pé kó wá kọrin fún mélòó ni yín ló ti post ẹ̀ rí àbá àti Tọ́pẹ́ Àlàbí sọ fún yín pé ẹni tóun bá wí gangan ṣé òun gangan ló lórin ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó lóun ò láìkí orin náà ọ̀rọ̀ tó sọ lè má dà o èmi ò sọpọ́ọ̀tì wọn kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn kọ́ ni pírọ́blẹ́mù mi torí mo ti wo gbogbo ẹ̀ ó lè má dà bó ṣe ó sọ fún yín pé ẹni tóun bá sọ̀rọ̀ nìyẹn tí gbogbo yín ti post ẹ ti sọ pé we stand with you we stand with you ọmọ 14 years tó rape ṣe stand pẹ̀lú ẹ̀ ṣe stand pẹ̀lú ọmọ 14 tó rape torí pé ó jára yín ló ṣe tó bá jẹ́ pé mo sọ kínní nígbà yẹn pé tó bá jẹ́ pé aráàta ló ṣe nǹkan tí bàbá Ìjẹ̀ṣà yín yẹn ṣe gbogbo yín lẹ máa ti gbé plákà lẹ máa ti ṣe bí pé èèyàn nìyẹn alẹ́ ẹ̀ ń ṣèyàn ní indọ́sítírì wa ẹ̀ ń ṣèyàn òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ní ká má sọ òun máa sọ mí ní kẹ láìkì mi rìn pé mi ránṣẹ́ mi ràn anybody níṣẹ́ òótọ́ ọ̀rọ̀ máa sọ gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ nígbà tí bàbá Ìjẹ̀ṣà yín gbogbo yín ni mò ń bá wí o gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ pátá lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yín ni mò ń bá wí o torí nísìnyí ẹ dé sí ẹ ń post ẹ ń sọ pé ohun tó kàn yín lẹ́yìn máa dá sí ẹlẹ́ni lóhun gbà tóhun gbórin wò láìkí orin bóyá ohun tó sọ ó lè má dà yín mi ò support ohun tó sọ náà wọ owó ló kọ ṣé ó dárúkọ fún yín pé ẹni tóhun bá sọ nìyẹn ṣé ọmọ yín ló máa kọ́kọ́ kọrin yẹn ni ẹ wá dé tà á sí. so gbogbo yín wà mo rò pé òun yín lọ ni so ẹ lóhùn ẹ na dey breathe na dey talk ẹ ní voice ẹ lóhùn so ẹ lè sọ̀rọ̀ so ẹ lè ṣe báyìí orí láti ìrọ̀lẹ́ yìí tí mo ti tọ fóònù mi mo kàn ń lóríṣiríṣi fídíò ọmọlọ́mọ òṣèmí mo kú láìkí ọmọ náà òun ló wá kọrin fún wékìpì ìyá mi òun ló kọrin lọ́jọ́ wékìpì òun ló kọrin lọ́jọ́ bẹ́ẹ̀rẹ̀ aláṣeyọrí I love her so much but àǹtí Tọ́pẹ́ yìí náà ṣe béèyàn yín náà ni àbí ó ṣẹlẹ̀ tán sí gbogbo yín cloud chase ẹ̀ ń ṣe kínní ẹ̀ ń gbé fídíò ẹ̀ kan oh we stand with you ẹ ṣọ́ra yín o
ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ ṣọ́ra yín gidi gan gbogbo yín dé sẹ ìyẹn post fídíò ní ẹ̀jẹ̀ stand with you we love you ibo lóhun yín wà tẹ́lẹ̀ ẹ ṣe start pẹ̀lú ọmọ 14 years mátà tó serious gan tó ní kí n nú ẹ stand pẹ̀lú ẹ o ẹ ń palaburate ẹ ń jókòó ẹ ń palaburate ẹ ń ṣe oríṣiríṣi ẹ wá dé sí ẹ ń post fídíò ẹ̀jẹ̀ we stand with you ibo lẹ wà látọjọ́ yìí tẹ́ stand pẹ̀lú ẹ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ ni àbí púpọ̀ nu yóò ṣe birthday ẹ ṣe nǹkan kan ní ẹ ṣe event kankan tó yẹ kẹ́ pè sí we stand with you we stand with you ẹ post ẹ máa cloud chase kiri àwọn oní cloud chase sọnù we stand with you. wọ́n jẹ́ lọ sùn mo ti sọ ohun tí mo fẹ́ sọ ó dàrú dá sí nǹkan tó kàn yín n tó kàn yín nínú industry yín ẹ lọ dá sí ẹ lọ sí gospel industry ẹ lọ dá sí tó kàn yín tó kàn yín industry yín ẹ dá sí wọ́n máa ṣe we stand with you we stand with you ìdúró gbogbo yín wá kàn mí ìdúró yín ẹ ṣe. mo rẹ kẹyìn mo ti sọ fún yín gbogbo ọdẹ bá ti dá sí tó bá ti kàn yín báyìí ni máa jáde wá sọ̀rọ̀ nípa ẹ̀ torí tó kàn yín tẹ̀ dá sí yìí ìtó bá ti ìtó kàn yín ẹ̀ dá sí tó kàn yín tẹ́ bá ti dá sí èmi Ìyábọ̀ èmi ń máa jáde ń máa fún yín lọ́rọ̀ alábòsí ní nínú indọ́sítírì Yorùbá ń máa fún yín lọ́rọ̀ àbí àti tọ́gbà làbí tí gbogbo yín máa kí lónú wọn tó kàn gbà tó popular tí gbogbo yín tẹ nísìn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ti sáré ṣe ìyí dúró we stand with you ṣé ẹ mọ̀ ọ́ rí ṣé ẹ mọ̀ ọ́ rí we stand with you yín tẹ́ ẹ mọ̀ mélòó lẹ ṣe sí. àti Ìyábọ̀ ìgbà tó kọrin yẹn ó ràn yín ṣé ó dáa ó sọ fún mi pé ẹni tóun bá wí nìyẹn ṣé òun ló. àti Ìyábọ̀ ìgbà tí ẹni tó kọrin yẹn wáì tí àti tọ́pọ̀ onígàrí wáì tí wọ́n ṣe fún lẹ́sìn gbà yẹn ó yẹ pé ìgbà tí òun wọ́n gẹ́ ẹ wá kọrin ni wọ́n ṣe wá sọ̀rọ̀ pé èèyàn kan kọrin kinní kan ẹ̀bá abẹ́yìn náà tuntun mu gàrí mo ní pé tìlẹ̀ yín mu ẹ má kí n fo etí ẹ̀yìn náà àti Ìyábọ̀ Òjó mo ṣe lọ́ọ̀fù ní tẹ̀ má kí n fo etí yín ìgbà tí ó sọ̀rọ̀ tí ẹni tó kọrin yẹn tó kọrin wáì tí kò ṣe fún ọ nìyẹn lẹ́sìn gbà yẹn ó ṣe jẹ́ pé gbà tí gẹ̀ wá kọrin tiẹ̀ àwọn tọ́pọ̀ ní gàrí wọ́n á fún lẹ́sìn. ṣóun ló lórin ṣó sọ fún mi pé tóun bá wí nìyẹn. ẹ kò ṣe sọ́ngbà yẹn kò ṣe sọ́ngbà yẹn. ṣe béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣe pé àǹtí Tọ́pẹ́ o ẹjọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣé ẹni tó kọrin yẹn kọ́kọ́ lè bá wí ni àbí ọmọ aláṣẹrọ. ó ṣe jẹ́ pé tí gẹ̀ yẹn kọrin àti Tọ́pẹ́ onígàrí wọ́n ṣe wá sọ ó yẹ ìgbà tó ń kọrin wọ́n ṣe wá sọ ọ̀rọ̀ yẹn wọ́n ṣe wá tí gẹ̀ yẹn kọrin yẹn àti Tọ́pẹ́ onígàrí ṣe wá sọ mo lè fọ àǹtí Ìyábọ̀ máìkì fọ ìtì yìí o orí ìgbà yẹn ló ṣe wá kọrin má bá mi sọ yẹn àti Ìyábọ̀ má bá mi sọ yẹn kò ṣe sọ́ngbà yẹn nonsense kò ṣe sọ́ngbà yẹn. fẹ́ písẹ̀sì rí ni kó bá ọmọ tó wà lọ́dọ̀ písẹ̀sì sùn lórí yín àlórí yín ti gbálẹ̀ tàbá béèrè àwọn fẹ́ dá sí Ìyábọ̀ àwọn fẹ́ dá sí ẹ̀fẹ́ nígbà tẹ mọ̀ pé ẹ̀fẹ́ dá sí kílẹ̀ wá dá sí lè fún ṣe eléyìí ṣó kàn yín kò kàn yín náà ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ò kàn yín kò ẹ má stand pẹ̀lú ọmọ náà ẹ̀ mọ́ rí kò kàn yín torí gbogbo yín ti ṣe birthday ẹ ti ṣe party ẹ̀ pọ́nmọ yẹn kó wá kọrin fún yín kò yẹ yẹn má stand ẹ fọmọ lọmọ lẹ̀ kò kàn yín kò ń ṣe industry yẹn ẹ ṣe gospel musician tẹ́ ẹ̀ ń play tẹ́ ẹ̀ ń tẹ́ we stand ẹ má stand ẹ fi ọmọ lọmọ lẹ̀. aláìwọ ọlọ́run mo jẹ kí ló ṣẹlẹ̀ ní kí ló ń ṣẹlẹ̀ kí ló mo jẹ yìí sọ gbọ́dọ̀ ń post rẹ̀ gà ẹ wá kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n ti yín. àwọn cloud chaser ìsọnù ìjọba mi pílò orin yẹn jẹ́ nítorí gbórin ọmọ ọlọ́mọ jàre ó kọ́ lọ́jọ́ bẹ́rí àyà mi mo gbọ́ ẹ máa ṣe we stand with you we stand with you. sọ nísìnyí ẹ̀ mọ́ Tọ́pẹ́ Àlàbí mọ́ ẹ̀yin èèyàn. Àǹtọ́pẹ́ ló ṣe tẹ́ Àǹtọ́pẹ́. we stand with you. tí yín ṣe ẹ̀ stand láàrin yín ẹ dákẹ́ lọ ẹ mute lọ wọ́n pọ̀ sí yín lọ ni wọ́n jí yín báyìí ẹ rí ẹ jí wọ́n pè yín báyìí ẹ pè àmì ìdásí omi ìdásí Ìyábọ̀ mi ìdásí àmì ìfẹ́ wàhálà
ó ṣẹlẹ̀ tó ń sìn ẹ wá star energy tẹ gbé wá fún ti ọmọ yìí ẹ bá ti gbé fún ti ọmọ 14 years old yẹn ìyẹn la máa ẹ bá ti gbé wá ní tó bá ti favour yín lẹ máa ń stand pẹ̀lú ìmẹ́ tó ran yín ṣẹ́. We stand with you, we stand with you. ẹ̀yin ẹ mọ́ra yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dá sọ̀rọ̀ tó wà lẹ̀ tẹ́lẹ̀ yìí tó dẹ̀ sì wà lẹ̀ tó ti kúrò lẹ̀ yìí tẹ wá ń jáde síta tẹ́ ẹ̀ sọ we stand with you ẹ lè stand o torún máa tún yín láṣìírí lẹ̀ ẹ stand kankan ẹ má máa tanra yín ẹ má ẹ stand tó ẹ̀ mọ̀ yín sọ Yorùbá torí ẹ mọ́ra yín ẹ̀yin Yorùbá industry ẹ̀yin mò ń bá wí gbogbo yín tẹ̀ stand ẹ ṣé mọ́mọ́ yìí rí tẹ̀ stand pẹ̀lú ẹ ṣé mọ́ rí tó bá pẹ́ kanu yín ló ṣàṣemáṣe fún ẹ ní stand pẹ̀lú ẹ máa mute ni tó bá pẹ́ kanu yín ara yín ló ṣe ọmọ yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa mute ni o ẹ ní sọ̀rọ̀ o ẹ máa sọ̀rọ̀ lábẹ́ ẹlẹ́ni bóyá wọ́n ti fẹ́ ra wọn rí bóyá kó tó gba Jésù gbọ́ bóyá kinní kan ṣẹlẹ̀ mo gbọ́ pé kinní kan má sọ̀rọ̀ o bọ̀kẹ̀ kan yín sìn ẹ jáde síta we stand by you stand the call standard ni ó má jẹ́ kí kóyàn mi má lọ jáde síta stand by you ohun tó kàn wọ́n standard ni standard living ni standard living we stand by orí mi gbóná látẹ̀kọ́ ṣá mo ṣàjẹ̀ kan wo táwọn èèyàn dẹ̀ ń pọ̀ kí ló ń ṣẹlẹ̀ ewo ń dín wọn tó ń stand by ọmọ tó àpèrí sí ibẹ̀ èmi ṣàpèrí sí ìvẹ́ǹtì méjèèjì mú pè síbẹ̀ àbí kí làwọn ṣe rí ọmọ ọlọ́mọ tó ọmọ rí tó ṣe kíní kan gbogbo wọn cloud chase we stand by wọ́n bá dọ̀là sí tí kan nu wọn bá ṣe ọmọ yẹn ara wọn nínú industry yẹn tó bá ṣe ọmọ yẹn bọ́ bá gbé síta báyìí wọ́n máa mute lọ́nà wọ́n máa ọmọ bá ṣe máa mute tv yẹn tó yẹ kó ní gbọ́ ẹni tí wọ́n kàn máa mute lọ ní wọ́n á dákẹ́ báyìí ẹ máa ó yá má sùn jí mo ní má sùn jí wọn ò ní dún pím ọ̀rọ̀ tó bá ti kọ́ wọn wá gbé ṣan wọ́n wá di activist sọnù wọ́n láwọn àwọn stand wọ́n wá máa post wọ́n di ní ìmọ̀ tó kàn yín bẹ̀ èyí ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ pé máa stand. mo ráyè tí yín o nínú industry yẹn mo ráyè tí yín gan ni gbogbo yín báyìí mo ráyè yín dáadáa ẹ mọ́ra yín ilẹ̀ ráyè tí yín ẹ máa dẹ̀ nǹkan tó ti mú yín mute nígbà tí ara yín ṣẹ̀ yẹn ó yẹ kẹ́ máa mute títí láíláí lọ ni o kò yẹ yín bẹ́yẹn bàtà ara yín ṣẹ̀tẹ̀ ti mute yẹn ó yẹ kẹ́ máa mute títí láíláí lọ ni kò yẹ yín bẹ́yẹn ẹ ti pọ̀ tó ẹ lè tún lọ gbé ẹ̀mọ̀ pẹ́ láwọn oríṣiríṣi àwọn wèrè tẹ́ kó sí Facebook àti YouTube tó ń kó oríṣiríṣi ẹ fi ń fèmí lókìkí sí ni kò kàn mí kò disturb oúnjẹ mi kò yẹ yín bẹ́yẹn bọ́ ó tọ̀rọ̀ ní ká má sọ òun ara yín ṣẹ̀ ẹni Ìyábọ̀ àṣemáṣe ni kí ló dé ṣe wá rò bóyá àṣemáṣe ló ṣẹlẹ̀ sí àǹtí yìí sí àǹtí Tọ́pẹ́ Àlàbí yẹn ẹ ṣe rò pé àṣemáṣe tẹ rò pé ó ṣẹlẹ̀ sára tiyín tó ṣe bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ ṣe rò pé àṣemáṣe ló ṣẹlẹ̀ ń sìn báyìí kẹ́ dákẹ́ ẹ ṣe ń sáré support we stand by you torí pé fẹ́ kọ́ máa hélì yín pé correct ẹ má bínú tí n bá ti sọ English àwọn Yorùbá ni mò ń bá wí so àwọn tó ń gbọ́n mi wọ́n mọ̀ ohun tí mò ń sọ ẹ má bínú kò yín àwọn tèmi mò ń bá sọ̀rọ̀ we stand by you ìsọnù ó máa gbé wíìkì ọlọ́run inú dẹ̀ bí mi látẹ̀kan mo dẹ̀ rí tó gbọ́dẹ̀ post tọ́lẹ̀ gbogbo yín ẹ ti jí ni mo rò pé ẹ ti sùn lọ́nì títí ẹ jí tó ẹ lè jà tó yìí stand by you. ẹ wo ẹ jẹ́ fi yín lé ó dàárọ̀ o ire o ṣé ti screen munch àbí screen record àbí screen grab kẹ́ lè post ẹ̀ torí mi ò ráyè tiwọn mo ti sọ àwọn tẹ bá mi screen munch kẹ́ ló ga ọ kí ló dé 1.2 kí ló ṣẹlẹ̀ jẹ́ fi sórí péjì mi ṣógun láyé ni ó dàárọ̀. Ó dàárọ̀ thank you for watching. Happy New Week everybody, thank you for watching. I need to go and get ready for my keto. Okay, thank you, love you all. Àti Ìyábọ̀ ronú because ìgbà tí gẹ́yìn tí ó máa ṣe kíní ẹ̀yin ò ṣe kìlọ̀ fún àti ẹ̀yin ò ṣe ní kẹbẹ̀ lọ́wọ́ àti ẹ̀ náà gbé pípa tí lady yẹn kọrin ní Ìyábọ̀ ní
lady yẹn ṣẹ̀ṣẹ̀ wá máa ní ẹja àǹtí tọ́pọ̀ onígàrí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ wọ́n ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó yẹ nígbà tí gẹ́gẹ́ wá sọ ló kọ ilẹ̀ yìí wá ń sọ̀rọ̀ ló wá ń sọ̀rọ̀ àǹtí àbọ̀ ẹ ṣọ́ra yín àǹtí àbọ̀ rọ́bìṣì nìyẹn náà rọ́bìṣì nìyẹn náà ó dàbí orí wọ̀ ti gbálẹ̀ nínú àwọn nọ́mbà òṣè tó ń pè yàn mi. Alright guys, thank you for watching. Thank you. I need to go and get ready for my kids going to school. Happy new week, happy new week, happy new week. Shall be a blessed week for us in the mighty name of Jesus. Happy new week. Osa Yoloma Jefu Walagba Olong. Have a wonderful day. Have a wonderful week. Love you all and stay blessed. Bye. I need to go and get ready for my kids. Bye-bye. Anything, we'll come back again. Don't worry. Like our page and follow us. All right then. Bye.